Orúkọ mi ni Núrínì Akínwálé. Bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ láti ọwọ́ bàbá tó bí mi ni. A sì máa lo oko ọdẹ. A máa rí oríṣiríṣi nǹkan. A ti pàdé ọ̀rọ̀ rókò inú igbó débi pé ẹni tí ó bá dá mọ̀ èyí tá a pàdé gan èmi àti àwọn olóọdẹ mi ọjọ́ náà kálukú túlẹ̀ ni kálukú wá bí gbà lọ ni torí ẹni tí ó bá mọ̀ yọ mọ̀ wípé ọmọ kékeré ò débi ẹrù lẹ̀rù ọ̀bá o torí èmi tú dálẹ̀ bí mo ti jẹ́ àgbọ̀ ọdẹ yìí o mo tú dálẹ̀ tí kálukú lọ ẹni tó tẹ̀lé agaun náà wá bí gbà kò sí nǹkan bá mọ́ ní ìsìn nígbà tí wọ́n ti ń gégi ńláńlá àti àwọn bíi yangi ńláńlá tẹ mégbére kò sí ní tí ò sí gbà náà tóun tẹ̀ ní ga ju àkànmọ́lé àgbẹ̀dẹ lọ kú ké báyìí ni débi pé wọ́n máa káàkiri tiẹ̀ àmọ́ jọ́ náà kálukú túká níjọ́ náà ni o jẹ́ wípé ṣé n tó lè lé wa mẹ́nu gbó bá ti jí ọdẹ tá a jágbọ́ ọdẹ a lè fojú di nǹkan tí ọmọ kékeré tó fojú lódòdó lè gbé lọ bó ló ní nǹkan lọ́wọ́ ọgbọ́n wípé náà gbẹ́kẹ̀lé ọlọ́ọ̀ni ìlèyàn gbẹ́kẹ̀lé kálukú túká níjọ́ náà pẹ̀lú èmi olóọdẹ mi iṣẹ́ ọdẹ ò ṣe é mọ̀ sí iṣẹ́ bàbá wa ni táwọn ìjọba gan náà tí wọn ò lè mọ̀ fi àwa. ní ìrírí ni mò ń sọ nínú igbó kí nìkan tó múnú yín dùn nígbó tẹ nínú igbó yìí Ọlọ́run ló ṣe lé ìyá àbí ní fiṣẹ́ ọdẹ. ẹran ẹgbẹ́ náà ni à ń jẹ́ àmú a sì lè lọ kọ́lọ́ mọ́ fi ta wá lọ́rẹ àmọ́ ní tó ṣẹlẹ̀ ń jó ní ìwìn ọlọ́rọ̀ roko tá a bá la téèyàn ọba láyà yóò fi ṣe ọdẹ lẹ̀ mọ́ pẹ́ ẹran kan débi wípé àwọn tí wọ́n máa lè to ọdẹ akọmi àwọn tá a jọ lọ tí wọ́n bá ń bẹ ní àárín ni wọ́n sọ pé lóòótọ́ mo lọ gbó mo pẹ́ tú mo gbé kọ́gbù òkè nígi torí àwọn ẹran kan wà tí wọ́n máa jẹ ẹran ọlọ́gẹ̀dẹ̀ ni kí wọ́n má bàa gbé mo gungi mo gbé kọ́ èmi ọmọ mi bá lọ gbómi wípé mo tó fẹ́ wá nǹkan sí mo gbé kọ́ ń bá ń bẹ̀ kí ló lè gbé ẹran ìlókè ọmọ ni mo kọ́ ni ó gbé wá lọ́wọ́ òun ò tó ibẹ̀ mi mo gùn mo bá gùn ìbá ń bẹ̀ ibi ẹran ìbára sí wọ́n mọ́ o bí ọdẹ ẹgbẹ́ mi náà bá gbé ọdẹ sì gbẹran ẹgbẹ́ rẹ̀ bọ́ọ̀dẹ lọ́ bá gbé wọ́n mọ̀ mo sá ń wá kí mo ń wá kí mo ń wá kí mo wá ní jìnnà díẹ̀ wọ́n lọ jẹ ewé wọ́n kún ẹran wọ́n kún ẹ̀dọ̀ rẹ̀ wọ́n mú ìgẹ̀ rẹ̀ wọ́n fi òfìfo rẹ̀ bẹ̀ àwọn tí wọ́n jura wọn lọ tí wọn ò lè yọjú sí mi wọ́n gbé wọn èmi sì gbé kàràǹfò rẹ̀ yòókù ń jẹ ni bí mo ti lọ jẹ́ nu ìrì o àní wọ́n ti kún tí wọ́n ní kó ń bẹ̀ wọ́n ti kún wọ́n gbé yòókù sórí ewé wọ́n pé ó ti yọ́ lọ́rùn àwọn tí wọ́n jù àlọ́ náà ni ẹ mọ̀ pé mo lóríṣiríṣi ní bẹ́nu gbó àwọn tí wọ́n lẹ́ran tínú bí tí wọ́n bá mi pàdé ń jọ mọ pa bóyá bá a bá jọ pàdé ń bẹ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ mi mọ̀ àbẹ́mi ti pa wọ́n sì mọ bí ẹran wà torí bẹ́ẹ̀ a ti ń pẹran nínú gbóhùn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń sìn ìtọ́lọ́ ń bá bínú sí la agbára wa ń ká. lẹ́yìn náà nígbàgbọ́ pé ìwìn ń sìn o. ìwìn ń ṣe ẹran o ìwìn ń ṣe ẹran. ṣé wàá ní èrè yín tó burú jù lọ yàtọ̀ sílẹ̀ tẹ̀sán nìsín fẹ́ kó mẹ́rù bá yín gan. ìníjọ́ tí mo túká pẹ̀lú èmi olúọdẹ mi ìrọ̀rọ̀ kò tá a bá pàdé torí jẹ́ èmi ti ń ṣe ń ọba pàdé rí. tó o kúrò tọ́ lọ́rọ̀ wà. ọwọ́ o igi òsì mọ́ ni igi ńláńlá ni wọ́n gbénú rẹ̀ ìgbére náà wà tóun ò ní gbígbà lọ dáńkú yóò fi ẹni ẹgbẹ́ yóò máa sunkún rẹ̀ káàkiri mo ti rí rí o mẹ́ta mo bá pàdé níbi ẹgbẹ́ odò làwọn máa wà jù ẹgbẹ́ odò ni wọ́n máa wà níjọ́ mo rí kò lè dúró dèmí náà ni torí kíní kan wà ètò tá a máa lò tàbẹ́ tí mu sìgá àwọn nǹkan báwọn èèyàn fẹ́ fara hàn mọ́ nítorí wọ́n rétí òórùn egbére dáńkú báyìí lórí nẹ̀ ẹni rẹ̀ náà ní jù báyìí lọ dáńkú ẹgbẹ́ rẹ̀ àbáyìí ni máa gbé sí. wọ́n ní tí ọba rẹ ní ẹgbà mẹ́wàá lè ṣẹlẹ̀. bí ọkọ ọba tó pé yọ mọ̀ pé nǹkan ń bẹ o. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nílẹ̀ Yorùbá kí ni pàtàkì ọdẹ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. pàtàkì ọdẹ ni wípé ọdẹ kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn ìjọba gan-an ó fi ọdẹ torí ọdẹ ni Àgbẹ̀kọ̀yà. kí wàá ní ìyàtọ̀ ọdẹ àti àgbẹ̀ nísìnyí. ọdẹ náà làgbẹ̀ tọ́dẹ ọba mú àgbẹ̀ mọ́ tọ́dẹ ọba mágbẹ̀ mọ́ tí ń ṣe
kò ní torí ẹran ò tó àjẹ àfi ká ṣiṣẹ́ àgbẹ̀ yìí ká tó lè jẹun ká lè máa jẹun ẹran lásán kò ṣeé jẹ. Ẹ má bínú pé mo cut fídíò náà kó tó di pé mo tẹ̀síwájú nínú fídíò náà. Mo fẹ́ fi àkókò yìí bẹ̀yìn kí n sọ̀rọ̀ yín ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí ẹ wo irú bàbá ilé tí mo interview yìí wọ́n ti fi iṣẹ́ ọdẹ lẹ̀ bákan wọn rí lè ṣe iṣẹ́ ọdẹ mọ́ bíi talára ṣùgbọ́n tẹ bá wò pé uniform kan wà lára wọn wọ́n ti dedicate ara wọn láti jẹ́ aláàbò fún agbègbè wọn ní ilé tí mo rò pé owó kékeré pátápátá òun náà ni wọ́n rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ bàbá náà touch mi pé bọ́n ti ṣe dàgbà tó yìí wọ́n tún fira wọn jìn láti jẹ́ aláàbò fún agbègbè wọn against àwọn Fúlàní. So ìdí rèé tí mo fi rò pé ẹni tọ́lọ́run bá ràn lọ́wọ́ pé láti ran bàbá yìí lọ́wọ́ kó jọ kó kàn sí mi ní orí nọ́mbà tí mo fi síta yìí. irú ẹran wo ló dùn jù lẹ́ran àkọ́bà. tó dùn ló ẹran ẹgbẹ́ àlè kàtán o torí àwa tá à ń jẹ ẹni tí ó bá jẹ dáadáa ni wọ́n mọ̀ tó dùn nínú ẹran tó dùn ọ̀yà ń bẹ ń bẹ ìgalà ń bẹ ń bẹ ẹtu ń bẹ ń bẹ ọlọ́gẹ̀dẹ̀ ń bẹ ń bẹ ọlọ́gẹ̀dẹ̀ ni téèyàn bá jẹ tán jẹ tí ń dún ọ ni ó ń nọ̀rà dáadáa ìmọ̀dò tá à ń pè lẹ́dẹ̀ òun náà dùn jẹ kí n dún ọ ni téèyàn bá jẹ kò ní fẹ́ mọ́ jẹran mi. ìyá bàbá mo fẹ́ kẹ́ kọ́ wa ní ewé ẹyọ kan péré tó jẹ́ tó ń ṣiṣẹ́ fún ìwòsàn ara. ìwòsàn ara ìwòsàn ara ewé pọ̀ tó tí téèyàn máa lò gbòǹgbò ẹgbẹ́sì oògùn ìwòsàn ara ni téèyàn bá mú gbòǹgbò ẹgbẹ́sì igi kan náà ń pè lágbàsá tá a bá wà pọ̀ téèyàn bá sì tí bá mú ọlọ́run má jẹ́ kí ìgbẹ́ òṣè mọ̀yàn lára pẹ̀lú ògo ọlọ́run yóò rí ìgbẹ́ sùn. ẹ bá mi dárúkọ yín àti nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. nọ́mbà wa ni wọ́n bá mi pè fún yín. ẹ bá mi pè é láǹkó fún ẹ. akínú fún ẹlò mo ń bọ̀ mo ti ń bọ̀ n èrò kàdà ni mo sì ń rìn iṣẹ́ bọ̀ látàdé sí án àní mo ti ń bọ̀ mo ti fẹ́ kọjá iléeṣẹ́ wa. bọ́ọ̀bà lọ máa lọ orí yín burú pọ̀. ẹ bá ń lọ sẹ́yìn òun tẹ́lá bá. ó yẹ bá mi pè bẹ́ẹ̀. 070 79 57 03 13. lẹ́ẹ̀kan sí. 070 79 57 03 13.